A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Ìjọba ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí wọ́n bẹ̀rẹ̀ àyẹ̀wò lórí ìbejì ọmọ oṣù mẹ́sàn-án Testimony àti Timothy Alozie tí wọ́n ní wọ́n di olóògbé lẹ́yìn wákàtí 24 tí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára ní ilé ìwòsàn Kéréje Primary Health Care Center ní ìpínlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yìí di mímọ̀ lẹ́yìn tí bàbá ìbejì Samuel Alozie tí gbogbo ènìyàn mọ̀ sí Promise Samuel ké gbàjarè lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ TikTok pẹ̀lú àfihàn òkú àwọn ọmọ rẹ̀ tí wọ́n dì lọ́tọ̀ọ̀tọ̀ sínú àpò bí ó ti ń ṣàlàyé bí wọ́n ṣe kú ní kété tí wọ́n gba abẹ́rẹ́ àjẹsára. Nínú fídíò mìíràn tí ó tẹ̀lé ní Alozie ti ṣàlàyé wípé òun kó àwọn ọmọ wọ̀nyí lọ fún abẹ́rẹ́ àjẹsára lówùúrọ̀ ọjọ́ 24 oṣù kejìlá ọdún 2025 ṣùgbọ́n lójú ẹsẹ̀ tí wọ́n gba abẹ́rẹ́ tán ni ó rẹ̀ wọ́n, wọn kò lè jẹ, wọn kò lè ṣeré, kódà wọn ò lè ṣìjọ̀gbọ̀n bí wọ́n ti máa ń ṣe, wọ́n kàn rọ kalẹ̀ ni. Nígbà tí wọ́n padà kàn sí ilé ìwòsàn lórí ipò àwọn ìbejì ni nọ́ọ̀sì ní kí wọ́n lo paracetamol fún wọn bí ara wọn bá gbóná. Lẹ́yìn tí wọ́n bá wẹ̀ fún wọn tán, gbogbo ìlànà yìí ni ìyá àti bàbá ìbejì tọ̀ tí kò sí ìyàtọ̀. Nígbà tí ó máa fi di ọjọ́ kejì tí í ṣe ọjọ́ Kérésì, àwọn ọmọ yìí jáde láyé ní ìgbà kan náà. Bàbá ìbejì ní kò sí ń ṣe àwọn ìbejì kí wọ́n tó gba abẹ́rẹ́ àjẹsára, òun sì máa ń rí dájú wípé lóòrèkóòrè ni wọ́n gba abẹ́rẹ́ àjẹsára láti ìgbà tí wọ́n ti bí wọn. Bàbá ìbejì ní ọ̀rọ̀ yìí rú òun lójú, báwo lòun ṣe máa pàdánù ọmọ méjì tí òun ti jìyà lé lórí lẹ́yìn oṣù mẹ́sàn-án láì jẹ́ wípé wọ́n ṣàárẹ̀ látàrí wípé òun fẹ́ mú àṣẹ ìjọba ṣẹ láti gba abẹ́rẹ́ àjẹsára fún wọn. Alozie fìdí ẹ̀ múlẹ̀ wípé kì í ṣe nọ́ọ̀sì tó máa ń fún wọn lábẹ́rẹ́ tẹ́lẹ̀ ló fún wọn ní èyí tí wọ́n gbabẹ̀ dèrò ọ̀run, bí ó ti kọ àwáwí ilé ìwòsàn wípé ó ṣeé ṣe kí àrùn bacteria wà nínú oúnjẹ tí àwọn ọmọ yìí jẹ. Ṣùgbọ́n níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní Permanent Secretary àjọ ilé ìwòsàn Kéréje ìpínlẹ̀ Èkó Dr. Ibrahim Mustapha ti ní ìwádìí ti bẹ̀rẹ̀, wọ́n ti pàṣẹ àyẹ̀wò postmortem láti mọ ohun tí ó ṣe okùnfà ìjàmbá. Mustapha ní àwọn bá ẹbí yìí kẹ́dùn, àwọn sì mọ rírì ohun tí wọ́n là kọjá gẹ́gẹ́ bí òbí, ṣùgbọ́n àwọn á fẹ́ kí wọ́n ṣe ohun tí ó tọ́. Ọlọ́pàá ti ń ṣe ìwádìí, àwọn náà ti ń ṣe ìwádìí tiwọn nítorí ọ̀pọ̀ ọmọdé ni ó ti gba abẹ́rẹ́ yìí tí kò sí ohunkóhun tí ó ṣe wọ́n, bẹ́ẹ̀ lọ̀pọ̀ ọmọ ti gba abẹ́rẹ́ yìí lẹ́yìn tiwọn tí kò sí àkọọ́lẹ̀ aburú. Mustapha fi kún wípé wọ́n ti gbé òkú àwọn ọmọ yìí lọ ibi ìgbókùúsí ní ilé ìwòsàn ìkọ́ṣẹ́mọṣẹ́ ìpínlẹ̀ Èkó, ìjọba yóò kéde àbájáde ìwádìí wọn. Ṣùgbọ́n Alozie bẹ̀rù wípé ó ṣeé ṣe kí wọ́n ṣe màdàrú pẹ̀lú àbájáde ìwádìí wọn láti fi dáàbò bo ilé ìwòsàn ìjọba bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní ìjọba sí ìjọba. Ó wá ké gbàjarè kí àwọn agbẹjọ́rò gba òun kalẹ̀ nítorí òun kò lówó àti fi gba agbẹjọ́rò, òun sì fẹ́ ìdájọ́ òdodo fún àwọn ìbejì. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Bí ó bá máa fi di ìparí ọdún yìí, ìjọba àpapọ̀ yóò ti ná ó kéré tán 38.188 billion naira lórí àmójútó upkeep àwọn ààrẹ àná, igbákejì ààrẹ àti mọ̀lẹ́bí wọn fún ọdún 22 gẹ́gẹ́ bí ìwádìí ṣe jábọ̀. Pẹ̀lú pàṣípààrọ̀ owó, Nàìjíríà ti ná $144.722 million láàrin ọdún 22 bẹ̀rẹ̀ láti 140 mílíọ̀nù náírà 140 mílíọ̀nù ní ọdún 2005 ní owó yìí fi lọ sókè sí 2.3 billion naira láti ọdún 2013, èyí tí ó pọ̀ jù ní ọdún 2012 tí ìṣèjọba Goodluck Jonathan fi 3.185 billion naira sínú ìṣúná fún àwọn adarí àná, èyí tí ó kéré jù ní ọdún 2008 tí wọ́n ya mílíọ̀nù 24 náírà 24 million naira sọ́tọ̀. Wọn kò ṣe àfihàn iye ti ọdún 2007 ṣùgbọ́n
ṣùgbọ́n ìròyìn láti ọ̀dọ̀ akọ̀wé ìjọba tí wọn kò fìdí ẹ̀ múlẹ̀ ṣe é ní n102 million. Láàárín ọdún 2013 sí 2025 ni ìṣúná yìí dúró déédéé sí n2.3 billion ọdún kọ̀ọ̀kan. Bákan náà, ní ọdún 2017, ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ (OSGF) ya n432.193 million sọ́tọ̀ nínú ìṣúná láti fi ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ààrẹ àná 7, olórí orílẹ̀-èdè àti igbákejì ààrẹ 4. Fún ọdún 2026, ìjọba àpapọ̀ ti gbèrò n2.3 billion fún sísan owó àjẹmọ́nú fún ààrẹ àná, olórí orílẹ̀-èdè àti igbákejì wọn. Àfihàn yìí jẹyọ nínú àlàyé ìṣúná n58.47 trillion ọdún 2026. Lára àwọn tí yóò jẹ nínú àǹfààní yìí láti rí Olúṣẹ́gun Ọbásanjọ́, Goodluck Jonathan, Ibrahim Babangida, Yakubu Gowon àti Abdulsalami Abubakar. Lára àwọn igbákejì àti akẹgbẹ́ wọn lẹ́nu iṣẹ́ ológun láti rí Atiku Abubakar, Nnamdi Sambo, Yẹmí Ọ̀ṣínbàjò, títí kan ajagun-fẹ̀yìntì Commodore Ebutu Ukwe tí ó jẹ́ igbákejì ààrẹ láàrin ọdún 1985 títí dé 1986 nígbà ìṣèjọba ológun Babangida. Ààrẹ àná tí wọ́n ti di olóògbé ṣùgbọ́n tí ẹbí wọn ní àǹfààní sí àjẹmọ́nú lábẹ́ òfin ni Prime Minister Abubakar Tafawa Balewa, General Aguiyi Ironsi, Ceremonial President Dr. Nnamdi Azikiwe, General Murtala Muhammed, Sani Abacha àti Olóyè Ernest Shonekan. Bákan náà ni kò yọ àwọn olóògbé igbákejì ààrẹ tàbí Chief of General Staff Túndé Ìdíàgbọn, Alex Ekwueme àti Lieutenant General Oladipo Díaz sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kò dín ní èrò ọkọ̀ òfurufú 248 tí orí kó yọ lọ́wọ́ ikú òjijì lálẹ́ àná lẹ́yìn tí ọkọ̀ òfurufú Qatar Airways ṣàdédé ní ìṣòro technical fault lójúnà bí wọ́n ti mú balẹ̀ ní pàjáwìrì emergency landing ní pápákọ̀ òfurufú Murtala Muhammed, ìpínlẹ̀ Èkó. Àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì LASEMA fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ wípé ọkọ̀ òfurufú tí èrò 248 kún inú rẹ̀ àti òṣìṣẹ́ 12 rí ìṣòro lójú òfurufú láàrin Nàìjíríà tí ó mú wọn balẹ̀ ní kíákíá. Ìwádìí àkọ́kọ́ tí ó tó akọ̀ròyìn lọ́wọ́ ṣe àfihàn wípé ẹ̀rọ inú ọkọ̀ ló ṣàdédé daṣẹ́ sílẹ̀. Lọ́gán tí àjọ LASEMA gba ìpè ni wọ́n gbé ìgbésẹ̀ State Emergency Response Plans. Permanent Secretary LASEMA Dr. Olúfẹ́mi Òkè Ọ̀sányìntólúwà fi dá aráàlú lójú ìgbáradì iléeṣẹ́ wọn àti tètè fèsì sí ìpè pàjáwìrì nítorí ìgbésẹ̀ oníkíákíá yìí ni ó dènà àjálù ńlá tí ìbá wáyé ní ẹ̀ka ìgbòkègbodò ọkọ̀ òfurufú. Àjọ yìí wá gbóríyìn fún awakọ̀ pílọ́ọ̀tù fún bí ó ti ṣe àfihàn ẹ̀kọ́ṣẹ́mọṣẹ́ professionalism pẹ̀lú bí ó ti balẹ̀ ní ayọ̀ àti àlàáfíà tí ikọ̀ LASEMA náà ti dúró wámúwámú ní runway. Lẹ́yìn tí ó balẹ̀ tán ni wọ́n ṣe àyẹ̀wò ọkọ̀ lẹ́yìn tí wọ́n ti kó gbogbo èrò inú rẹ̀ jáde láì fi ara pa. Àjọ LASEMA ní pẹ̀lú gbogbo ìbẹ̀rùbojo kò sí ìbàjẹ́ kankan lára ọkọ̀ òfurufú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn aṣòfin ìpínlẹ̀ Rivers ti ṣe àfihàn ìdí tí wọ́n fi yarí wípé dandan gbọ̀n àwọn gbọ́dọ̀ yọ gómìnà Siminalayi Fubara àti igbákejì rẹ̀ Ngozi Odu nípò. Gẹ́gẹ́ bí àlàyé Honorébù Lolo Opuende tó ń ṣaṣojú Akukutoro Constituency 2, ó ní bí ìgbìyànjú ṣe ń lọ lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn tí ọ̀rọ̀ kàn àti lára àwọn ọmọ ilé ìgbìmọ̀ láti wá ojútùú sí fàákájà ọ̀rọ̀ òṣèlú ìpínlẹ̀. Gómìnà ni wọ́n ṣe ẹ̀sùn wípé ó ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ láti kọ ẹ̀yìn àwọn ará constituency wọn síra wọn. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé ní ilé ìgbìmọ̀ tí ó wà ní ojúnà Aba ìlú Port Harcourt lánàá ni Opuende ti ṣe ẹ̀sùn wípé bí ìgbésẹ̀ ìyọnípò ṣe ń lọ lọ́wọ́, gómìnà ń lọ kiri láti san owó fún constituency láti mú wọn lé wọn kúrò ní ilé ìgbìmọ̀. Ǹjẹ́ ìyẹn jẹ́ ohun tí ó dára bí? Ó ní bí gómìnà bá fẹ́ àlàáfíà, ó yẹ kí
kí ó pe àwọn adarí ilé ìgbìmọ̀ kí wọ́n jọ jíròrò lórí ọ̀nà tí ó yẹ láti tọ̀. Ìyọnípò jẹ́ ọ̀rọ̀ òfin, òun sì ṣe àtìlẹ́yìn fún èyí bí òun ti rọ agbẹnusọ kí ó tẹ̀síwájú pẹ̀lú ìgbésẹ̀. Ó ní kí gbogbo àwọn tó ń lérí fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ wípé kí àwọn má tẹ̀síwájú kọ́kọ́ lọ wádìí ohun tí ó ṣe okùnfà èyí láti ìbẹ̀rẹ̀. Nígbà tí wọ́n kàn sí amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ọ̀rọ̀ òṣèlú Dr. Darlington Oji láti fìdí ẹ̀ múlẹ̀ bóyá lótìítọ́ ni gómìnà ń san owó fún àwọn kan láti fi dáṣẹ́ àwọn aṣòfin kan dúró, Oji ní òun kò mọ̀ nípa rẹ̀. Ó ní àwọn aṣòfin yìí kọ ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà tí wọ́n fún wọn fún owó kérésì nítorí kò lẹ́tọ̀ọ́, kí wọ́n béèrè ibi tí 350 million naira tí wọ́n fún wọn fún owó iṣẹ́ àkànṣe constituency wọn ti wá. Èéṣe tí wọn kò kọ ìyẹn níwọ̀nba ìgbà tí kò ti lẹ́tọ̀ọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Emir Kano Dr. Muhammadu Sanusi kejì ni wọ́n ti fún ní àkànṣe ìgbaniwọlé Special Admission sí Bachelor of Laws LLB, Common Law àti Sharia Law Program ní Ifásitì North-West ìlú Kano. Ifásitì North-West jẹ́ iléèwé gíga ìpínlẹ̀ fún ìkẹ́kọ̀ọ́ undergraduate àti postgraduate programs ní gbogbo ẹ̀ka bíi Law, Science, Humanities àti Social Sciences. Gẹ́gẹ́ bí lẹ́tà ìgbaniwọlé tí amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná Bashir Ahmad fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X ni wọ́n ti ní Emir gba ìwé ìgbaniwọlé lẹ́yìn tí ó yanjú gbogbo gbèdéke. Bí lẹ́tà ọ̀hún ṣe fi sí ìpele kejì ìkẹ́kọ̀ọ́ 200 level ní Faculty of Law láti darapọ̀ mọ́ àwọn akẹ́kọ̀ọ́ sáà 2024-2025 academic session. Ifásitì fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn gba Emir wọlé lẹ́yìn tí ó tẹ̀lé gbogbo ìlànà òfin gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ Ifásitì North-West. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kò dín ní 100 mílítàǹtì tí wọ́n ṣọṣẹ́ ní Calabar àti àwọn apá ibì kan ní ìjọba ìbílẹ̀ Akpabio ìpínlẹ̀ Cross River ni wọ́n ti finúfẹ́dọ̀ jọ̀wọ́ ohun ìjà olóró wọn fún iléeṣẹ́ ológun. Ìgbésẹ̀ yìí wáyé lánàá ọjọ́ Ẹtì ní agbègbè Atimbo nítòsí Okwok ní ìjọba ìbílẹ̀ Akpabio lábẹ́ ìṣàkóso iléeṣẹ́ ológun 13 Brigade. Àwọn mílítàǹtì tí wọ́n ronúpìwàdà wọ̀nyí wá láti ibi ìpàgọ́ méjì. Àkọ́kọ́ ni èyí tí Tangod Ebinkote tí gbogbo ènìyàn mọ̀ sí Ayuba Nwanga darí, tí ó ṣe àgbékalẹ̀ jagunjagun 39 fún ètò ìdáríjì Amnesty Program. Ẹgbẹ́ kejì ni Isaac John darí, tí ó ṣe àgbékalẹ̀ jagunjagun 41. Ẹgbẹ́ Isaac ni wọ́n mọ̀ sí Àpókòlò Marine Forces tàbí Border Boys. Níbi ètò ni àwọn mílítàǹtì ti ṣe àgbékalẹ̀ ohun ìjà olóró bíi AK-47 rifles, ìbọn pump action, Mark 4 rifles kan, G3 rifles single barrel 12, AK-47 magazine 10 àti C4 explosive charge ẹyọ kan. Nǹkan mìíràn tí wọ́n tún rí gbà ní ọwọ́ wọn ni speedboat 3, power engine 4 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ yìí, adarí 13 Brigade Brigadier General P.O. Alimi Kena ṣe àpèjúwe ìgbésẹ̀ yìí ní ti akíkanjú láti mú àlàáfíà àti ààbò wà. Ó ní fífinúfẹ́dọ̀ tí àwọn wọ̀nyí fi jọ̀wọ́ agbára ṣe àfihàn àṣeyọrí ìjíròrò àti ìbáṣepọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Cross River àti ẹ̀ṣọ́ aláàbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.